every Monday, Wednesday, and Friday from 10 a.m. to 11 a.m. Our guests bring their expertise and diverse perspectives to the table, ensuring a well-rounded and comprehensive discussion from politics to economy, health, infrastructure, agriculture, social justice to global events, and many more. We cover them all. Join our live audience or connect with us online to voice your opinions and ask challenging questions. Get ready for Prime Discuss, a news and current affairs political show that will leave you informed and engaged. Prime Discuss on Midas Radio 90.5 FM. Ó dé sásìkò akínmọ̀ọ́rìn ẹ̀gbọ́n bó ti ń sẹ́ tó jalejako bí idán ló wọ̀lú pẹ̀lú àwọn èròjà tó kó dání ìròyìn àsìkò orin aládùn àwọn ètò alárinrin ìjìnlẹ̀ àṣà tí ò lẹ́jà ń bá kàn nú ààrẹ ìdárayá gẹ́gẹ́ bó ti ń lọ láwùjọ. gbogbo ẹ̀ lórí ìkànnì aládùn yìí náà ni 90.5 FM Midas Radio òkájú ẹ̀. Ladies and gentlemen, K-Solus Production. mo tún kí yín pé ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ ètò yín ètò wa Yorùbá dùn ún kà ó tútù dé bó ti ń dé àti gorí àtẹ ètò fún tòní ṣé ẹ gbàgbé ìwé tá à ń kà bọ̀ òdòdó ẹ̀yẹ ní táìtù ẹ̀. ọ̀jọ̀gbọ́n onímọ̀ abìmọ̀jọ̀rọ̀ tó jọmọ ìpínlẹ̀ Èkìtì ló kọ ìwé náà. Dókítà Ọlájọyìn oníṣègùn òyìnbó nílé ìwòsàn ìjọba nípínlẹ̀ Èkìtì ọmọ bíbí ìlú Ìkẹrẹ́ Èkìtì ni. àwọn ló kọ ìwé òdòdó ẹ̀yẹ tá à ń kà bọ̀ ṣé ẹ gbàgbé ibi abáde ṣé ẹ lè rán wa létí ń bo la báwé ọ̀hún dé pápápá ẹjẹ́ àmọ́ àwọn tó lè rán wa létí fún tàṣálẹ́ yìí ẹ lè fi ìdáhùn yẹn ṣọwọ́ lórí Facebook ẹ lọ síbẹ̀ báyìí Midas Radio 905 ń bo la bá tàn ọ̀hún dé bo la báwé náà dé ojú ewé wo àti kíla kàgbẹ̀yìn nínú òwe náà. tẹ́ ẹ bá sì mọ̀ pé ẹ mọ̀ ẹ lè pè wá wọlé pápápá ká lè bẹ̀rẹ̀ ta lẹ́yìn. Tọ́pẹ́ Adémọ́yè ló kọ tọ̀dọ̀ tèmi abẹ́fẹ́ ọ̀kínnímí ọmọ abẹ́ni ńlájọ kọ ọmọ abísígbó tó bí ààrẹ sójú ọ̀nà ọmọ abísínú ògbòrò tó bí ààrẹ sínú ògbòrò ọmọ apoko ẹṣin ní tí ìwádìí ọmọ olóko ọba ṣòbẹ̀ bí ọjọ́ kàtàrí ọmọ màmá ẹ̀. ojú òpó tá ń lò 09150905905 làkọ́kọ́ 0915 0905905 àti 0704 1001905 0704 1001905. àwọn èèyàn ti wà lójú òpó ẹja wẹn tó wà lápá àbí ẹ káalẹ́ o ó ti já ẹja wẹlòmí hello chàchàchà ó ti já bá àbá ti rí láàrin ìṣẹ́jú kan báyìí á lọ bẹ̀rẹ̀ torí pé ibi à ń lọ sí jìnnà tó pọ̀ nínú ìwé òdòdó ẹ̀yẹ hello. Hello, ẹ káalẹ́. Ẹ káalẹ́, orúkọ yín bo lẹ ti pè wá o. Yétúndé látàdó. Àǹtí Yétúndé ṣe é rántí ibi tá a báwé yẹn dé. Bẹ́ẹ̀ni sà. Ẹ rán wa létí. Ibi tí ọkùnrin yẹn tó ti wọ mọ́tò tí obìnrin Arẹwà. Obìnrin yẹn ti dé tí gbogbo wọn ti ń wò nínú mọ́tò. Ṣé bẹ̀ lábádé ṣá? Bẹ́ẹ̀ni sà. Tọ́ ẹ já wò ó bóyá ẹ gbà bẹ́ ẹ gbà kílẹ̀ porúkọ yín lẹ́ẹ̀kan sí i. Láìdé látàdó. Láìdé látàdó ẹ lè fún wa ní nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nọ́mbà yín.
75, 92, 75 94. 94. Sorry. tẹ́ ẹ bá gbà á jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ jẹ́ mú kan sí kó tó di pé a bẹ̀rẹ̀ sí kàwé náà fún tàṣálẹ̀ ìwé òdòdó ẹ̀yẹ dákun bò làkàdé wọ́n ní ibi tí ọmọbìnrin yẹn ti dé ìdíkọ̀ tó ti wọnú mọ́tò ní àkàdé ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ ni ẹ jẹ́ àwẹ̀ lòmíì ẹ̀ka alẹ́ àchàchàchà ojú òpó yẹn pápápá la fẹ́ ṣe lálẹ́ yìí 09150905905 àti 07041001905 tá a bá ti rẹ́ nìkan sí báyìí á bẹ̀rẹ̀ ẹ káalẹ́ o orúkọ yín bọ́lẹ̀ ti pè wá orúkọ yín hello orúkọ yín bọ́lẹ̀ ti pè wá tọ́ ẹ já lọ mú ṣẹ́ṣe lórí níta fẹ́ ṣe ń gbà náà ẹ jẹ́ ń sọ fún ẹni tó pè wá pé àǹtí Láìdé ẹ̀gbá o ẹ̀gbá ń bẹ̀ kọ́ táyà ọkọ̀ ti jò tẹ́ ẹ bá gbàgbé dẹ́rẹ́bà ò ní extra táyà ó sì ti bọ́ọ̀lẹ̀ ó ti tú táyà ó wọ ọkọ̀ tó ń lọ sí Ìbàdàn ńbẹ̀ làbàdé ẹjẹ́ tẹ̀síwájú fún tàṣálẹ́ yìí mo kí yín pé ẹ káalẹ́ o Yorùbá dùn ún kà. ẹjẹ́ ń sún sẹ́yìn díẹ̀ ká lè mọ̀ bí tá a bá dé bí tọmọrí ti rí wípé lásán ni ariwo tó ń pa ó pa kurumọ kóun da ìgbájú bò ó kíá àwọn èrò bẹ̀rẹ̀ sí pàrọwà sí i ọpẹ́lọpẹ́ àwọn tó ń pàrọwà sí tọmọrí yìí iná ìbá ti dáhùn lára ọmọ náà ó gbé jáàkì ọkọ̀ jáde ó tú táyà tó jò lẹ́sẹ̀ ọkọ̀ ó fà á dìrọ́dìrọ́ lọ ìsọdá títì ó dá ọkọ̀ tó ń lọ Ìbàdàn dúró ó padà sọ́nà Ìbàdàn ó lọ tún táyà náà ṣe. ojú ewé kẹsàn-án orí keje ni a ti mú ṣẹ́ṣe fún ti àṣálẹ́ yìí kété títọ́mọrí wọ ọkọ̀ oòrùn abàmì kan bẹ́ sílẹ̀ àfi bí ẹni pé oòrùn ayé àti tọ̀run parapọ̀ lọ́jọ́ náà ni ṣe lójú ọ̀run gbóná janjan torí ilẹ̀ sì gbóná tìtì oòrùn ọ̀hún pọ́n bí iná ó rẹ̀ dòdòdò bí iná alágbẹ̀dẹ kódà wọ́n lè fi ran sìgá ní àkọ́kọ́ àwọn tó dúró wọ́n ń farada oòrùn yìí ṣùgbọ́n nígbà tó yá oòrùn yìí kọjá àfaradà ṣé ojú ni màálù ń rọ́ ọbẹ̀ ò dá a lọ́rùn ìgbà tí pàṣán oòrùn ń dún kíkankíkan oníkálukú bẹ̀rẹ̀ sí í wábi tó tutù bá sí. àwọn kan sáré lọ iwájú àwọn kan sáré lọ ẹ̀yìn àwọn kan lọ apá ọ̀tún àwọn kan sì yà sí apá òsì kó lójú tó ṣe gbogbo wọn ti lọ ó kù Déròjú àti ọmọbìnrin tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sí ìdíkọ̀ oòrùn òpóhùn ò nà wọ́n kíá ni Déròjú ṣẹ́wọ́ sí i wò ó jẹ́ a lọ sábẹ́ igi yẹn ó nawọ́ sí igi náà lọ́ọ̀kan igi ọ̀hún tẹ́rẹ̀rẹ̀ bí igbá ewé rẹ̀ tutù yọ̀yọ̀ bí osùn etídò àwọn ẹyẹ ń forí rẹ̀ ṣe ibùgbé wọ́n yin Olúwa Ọlọ́run lógo bí wọ́n ti ń lọ ni Déròjú béèrè orúkọ rẹ̀ ó sì dá a lóhùn wípé mo rẹ́ni kejì nígbà tí wọ́n dé abẹ́ igi náà àwọn méjèèjì jókòó wọ́n ń gba atẹ́gùn sára atẹ́gùn ọ̀hún tutù kulẹ̀ ó rọra ń fẹ́ yẹ́ẹ́. kò pẹ́ ni àwọn èrò ahéré ẹ̀bá ọ̀nà bẹ̀rẹ̀ sí í jáde wá pẹ̀lú igbá ọjà lórí wọn àwọn kan gbégbá ata àwọn kan gbégbá obì àwọn kan gbégbá awùsá àwọn kan gbégbá ẹran ìgbẹ́ àwọn kan sì gbégbá ọsàn òrombó bí Déròjú ti rí ọmọ olóròmbó ló pè é wá níbí kíá ó ti sá wá sọ́dọ̀ rẹ̀ Déròjú sa èyí tó dára ó sì sanwó rẹ̀ wọ́n ti hó ọsàn náà tẹ́lẹ̀ ó gba ọ̀bẹ ọmọ olóròmbó ó gé ọsàn náà ní méjì méjì ó kó o sórí àjákù ìwé ìròyìn kan tó mú lọ́wọ́ mú tiẹ̀ kí n mú tèmi òun pẹ̀lú Mọ́rẹ́níkejì bẹ̀rẹ̀ sí í mu ọsàn wọ̀nyí
ní kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa yóò bádùn ká lẹ́tọ̀ tí ń gorí àtẹ lórí ìkànnì Midas Radio 90.5 FM ládó Èkìtì. ìwé òdòdó ẹ̀yẹ tí dókítà Oyèbánjí Ọlájúyìn tó kọ ni à ń kà. dókítà tó mọ̀ nípa ìtọ́jú imú, etí àti ọ̀nà ọ̀fun nílé ìwòsàn ìjọba. wọ́n tún jẹ́ lẹ́kṣọ́rà nílé ìwé. a ti sọ débi tí Déròjú àti Mọ́rẹ́níkejì ti ń mu ọsàn ní kọ̀ọ̀kan. bí wọ́n ti ń gbádùn tí wọ́n ń ṣe mọ̀kẹ́ẹ̀kẹ́, ṣàdédé ni kòkòrò ńlá kan jábọ́ látòrí igi ipò lẹ́yìn ọrùn Mọ́rẹ́níkejì. kó lójú tó ṣe kòkòrò yìí ti kó wọnú aṣọ rẹ̀ lẹ́yìn. kò mọ̀gbà tó ju ọsàn ọwọ́ rẹ̀ dànù. wéré ló fò dìde, ó bẹ̀rẹ̀ sí ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Déròjú náà sáré fò dìde, ó bá tú síìpù aṣọ rẹ̀ lẹ́yìn. bó ti fa síìpù náà gààrà lórí kòkòrò ọ̀hún tó rìn kánmọ́kánmọ́ lọ ibi àlàfo ìbàdí Mọ́rẹ́níkejì, kíá ó ti mú igi tíntín kan nílẹ̀, ó fi ta kòkòrò náà sọnù. bí Mọ́rẹ́níkejì ti rí kòkòrò náà ńlẹ̀ ọkàn rẹ̀ wálẹ̀. àwọn òǹtajà tí kò jìnnà sí ọ̀dọ̀ wọn wọ́n rọra wo nǹkan tó ń ṣẹlẹ̀. ní àkọ́kọ́ kò yé wọn ìdí tí Déròjú fi tú síìpù aṣọ Mọ́rẹ́níkejì lẹ́yìn, ṣùgbọ́n nígbà tí wọ́n rí kòkòrò tó gbọ̀n dànù lára rẹ̀, wọ́n rí wípé ìrànlọ́wọ́ ló ń ṣe fún un. àsìkò tí Déròjú tú síìpù Mọ́rẹ́níkejì yìí ló ráàyè sí ọ̀fín tó tó ara rẹ̀ dáadáa. ó fojú inú wo ọjọ́ orí rẹ̀, ó rí wípé kò ju ọmọ ọdún 23 lọ. ó ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà 5 àti díẹ̀, kò sanra púpọ̀, kì í sì ṣe ọ̀pẹ̀lẹ́ngẹ́. ó pupa látòrí dé ìsàlẹ̀, gbogbo àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ ló mọ́ rekete, kò sí àyà rẹ̀ funfun gbòò. yàtọ̀ sí irin tíntín tí wọ́n fi so kòsté náà lẹ́yìn, kò ní àbàwọ́n kankan lára. pátá ìdí rẹ̀ funfun báláú, ṣùgbọ́n kò bo ìbàdí rẹ̀ tán. ìbàdí rẹ̀ yọ ní ẹ̀gbẹ́ méjèèjì, ó ń dán bí àwọ̀ ọmọ tuntun jòjòló. ìlẹ̀kẹ̀ ìdí rẹ̀ rí wìtìwìtì, ó dàbí tàwọn onísámbà. ẹ̀wù kaba ló wọ̀, wọ́n ṣe sí ìpòsí lẹ́yìn ọrùn títí dé ìbàdí. ẹ̀wù ọ̀hún fi àyà sílẹ̀ díẹ̀, kò bó ṣòdì òkè tán. méjèèjì fi ẹ̀gbẹ́ kan ara wọn, wọ́n pupa rẹ́súrẹ́sú. ẹ̀gbà ọrùn tó wọ̀, ó rọra forí sọ àlàfo tó wà láàrin oṣòdì òkè náà, ó ń dán gbẹ̀rin. bí Déròjú ti rí ẹwà ara Mọ́rẹ́níkejì, ara rẹ̀ bẹ̀rẹ̀ sí í ta wàì wàì wàì. wéré ló fa síìpù aṣọ rẹ̀ padà sókè, ó sì bá tú ọrùn aṣọ rẹ̀ ṣe. kàkà kí wọ́n tún jókòó sí abẹ́ igi náà, wọ́n rọra yẹ̀bá sí ẹ̀gbẹ́ kan, wọ́n bẹ̀rẹ̀ sí í tàkúrọ̀sọ. ìbéèrè ni Déròjú fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀. ó ní yunifásitì wo gan ló ń lọ? Mọ́rẹ́níkejì fi béèrè fèsì. kí ló fún ẹ ní àìdíà pé ọmọ yunifásitì ni mí? Déròjú fi ọ̀rọ̀ àpọ́nlé dá lóhùn. ọmọ ò lè dára bíi tiẹ̀ yìí ká má mọ̀ pé ọmọ yunifásitì ni mẹ́n. ọmọbìnrin náà dá lóhùn ó ní ṣé ẹwà ni wọ́n fi ń lọ yunifásitì ni? mi ò sọ pé kì í mo ṣàmọ̀ pé ò kì í ṣoníṣòwò. tí mo bá jẹ́ oníṣòwò ńkọ́? ó ya ọwọ́ ẹ̀ dà. Déròjú fi ọgbọ́n fa ọwọ́ rẹ̀ mọ́ra, ó sì bẹ̀rẹ̀ sí í fi ọwọ́ pa á lára. ẹ wò ó, ẹ fi mí sílẹ̀ o jàre, mi ò kì í ṣọmọ yunifásitì. ó dà, ilé ìwé wo ló ń lọ? ohun tó yẹ kẹ́ ẹ béèrè nìyẹn, kì í ṣe kẹ́ ẹ ní yunifásitì wo ló ń lọ. ẹ kàn ṣàfẹ̀tẹ̀ sílẹ̀, ẹ ń pa làpálàpá. ó dà, wọn ò pa làpálàpá mọ́. ilé ìwé wo ló ń lọ? èló lẹ fẹ́ san tí n bá sọ fún yín? èló ló fẹ́ gbà? ẹ wò ó, ok, èwo tún ni ní ìsinyìí, mo ń ronú sí nǹkan kan. Déròjú béèrè pé kí ni nǹkan ọ̀hún? ṣé o fẹ́ mọ̀?
mo fẹ́ mọ̀ o kò need jẹ́ ń sọ iléèwé mi fún ẹ ó yá mò ń gbọ́ iléèwé gbogbo nìṣe ni mò ń lọ gbogbo nìṣe tí bo tí ẹ bá iléèwé mi kẹ̀ ìwọ ọmọ iléèwé mi ni àìmọ́ ti jẹ́ ó dáa ń bò ni ṣebí yunifásitì Ìbàdàn ni bó o lo ṣe mọ̀ mo rẹ́ni kejì rẹ́rìn-ín ṣebí mo rí orúkọ àti àdírẹ́sì iléèwé rẹ lẹ́ẹ̀kan níbo nínú ìwé tó ń kà nínú ọkọ̀ lẹ́ẹ̀kan ojú ẹ máa ṣáàpù o ṣé ò fẹ́ kó ṣáàpù ni bó o ṣe rí yẹn náà ló yà mí lẹ́nu èmi rí ní tèmi o tó o parọ́ yunifásitì Ìbàdàn ni mò ń lọ ṣùgbọ́n mo ti kúrò nínú ọgbà yunifásitì inú ọgbà ilé ìwòsàn oríta 6 ni mo wà báyìí èwo lẹ tún ṣe nínú ọgbà ilé ìwòsàn oríta 6 ẹ̀kọ́ ìṣègùn òyìnbó ni mò ń kọ́ ọdún 2.5 ni à ń lò nínú ọgbà yunifásitì ọdún 3.5 tó kù inú ọgbà ilé ìwòsàn oríta 6 la ti ń lò ó ibẹ̀ la ti ń sùn tá a ti ń kẹ́kọ̀ọ́. Déròjú àti Mọ́rẹ́níkejì ni wọ́n ń tàkúrọ̀sọ yìí. Déròjú wá béèrè pé níbo ló ń travel lọ? Mo fẹ́ délùú wa ní Fẹ́rẹ́ńjogi. Ìlú wa náà lèmi náà lọ. Kí ló fẹ́ lọ ṣe? Mo fẹ́ lọ gbowó iléèwé. Ẹ̀kọ́ wo ló ń kọ́ nílé ìwé gbogbo nìṣe? Mọ́rẹ́níkejì dá lóhùn ní ẹ̀kọ́ ọlọ́bẹ̀ ló lọ kọ́. Ayé mi tèmi ti dára. Mo ti rẹ́ni tí ó máa dín ata sí mi lẹ́nu. Ta lẹni tí ó máa dín ata sí ẹ lẹ́nu? Ìwọ náà ni. Èmi. Kí ni tèmi tiẹ̀ ti jẹ́? Ṣé tí mo bá wá kí ẹ ò ní dín ata sí mi lẹ́nu ni? Ìwọ mọ ibi tí mò ń gbé ni. Ó dáa. Ńbo ló ń gbé? Kàkà kí Mọ́rẹ́níkejì sọ ibi tó ń gbé fún Déròjú, ó já ìwé pélébé kan, ó kọ àdírẹ́sì ilé rẹ̀ sínú rẹ̀, ó nà á sí Déròjú. Bí Déròjú ti gba ìwé náà báyìí ni tọmọrí yọ láti ibi tó ti lọ tú táyà ọkọ̀ ṣe. A ti wà lójú ewé 13, ìwé òdòdó ẹ̀yẹ. Ọ̀ọ́kán ibi tí òun àti Mọ́rẹ́níkejì dúró sí gan-an ni ọkọ̀ tó gbé wá ti dúró. Gbọ̀nyìn tí ọkọ̀ náà dúró, àwọn èrò bẹ̀rẹ̀ sí garùn bóyá tọmọrí ni tàbó ńkọ́. Bí wọ́n ti rí i wípé òun ni, pẹ̀sẹ̀ lọ́kàn wọn balẹ̀, tọmọrí mú owó jáde lápò. Bó ti ń nà á sí agbèrò pé kóun san owó ọkọ̀, ni awakọ̀ dá a lẹ́kun kí ó má ṣe sanwó. Póró ló ju owó sápò, ó fi ọwọ́ méjèèjì fa táyà náà bọ́lẹ̀. Ó bẹ̀rẹ̀ sí yí i lọ síbi tí ọkọ̀ rẹ̀ wà ní nǹkan bíi 150 ẹsẹ̀ bàtà síbi tí ọkọ̀ tí ó gbé wá ti dúró. Bó ti ń yí táyà náà lọ ní òógùn ojú rẹ̀ nǹkan tó kò dìgbà tán sọ fún ẹnikẹ́ni kó tó mọ̀ wípé ó ti rẹ̀ ẹ́. Kété tó dé ìdíkọ̀, ó gbé táyà náà sí ọkọ̀ lẹ́sẹ̀, ó fi òǹdè dé. Bó ti palẹ̀ irinṣẹ́ rẹ̀ mọ́ ní àwọn èrò tó ta kété tẹ́lẹ̀ súnmọ́ ìdíkọ̀, oníkálukú sì wọlé padà sí ààyè rẹ̀. Tọmọrí náà bọ́ sórí ìjókòó rẹ̀ níwájú, láú ó tún finá sọ́kọ̀, bẹ́ẹ̀ ni ọkọ̀ sì gbéra. Wàyí ọkàn àwọn èrò balẹ̀ lórí àìní táyà ìpààrọ̀ yìí. Ọkàn òun fúnra rẹ̀ pàápàá kò balẹ̀ nítorí bí táyà bá ṣèèṣì tún jò, àfàìmọ̀ káwo má sùn lébi ni ọ̀rọ̀ náà yóò jẹ́. Bí wọ́n ti rìn síwájú díẹ̀ ni ọkọ̀ kan tó ń bọ̀ níwájú dédé tanná wàì. Ohun tó wí ti yé tọmọrí, kíá ó ti dá ọkọ̀ dúró. Àwọn èrò bẹ̀rẹ̀ sí kígbe, kí ló tún dé o? Kí ló tún dé o? Kí ló tún dé o? Ó tètè yára fi wọ́n lọ́kàn balẹ̀ pé kò sí nǹkan kan. Kó tó sọ̀kalẹ̀ nínú ọkọ̀ tirẹ̀, dẹ́rẹ́bà tó dá a dúró ti fònà wá sí ọ̀dọ̀ rẹ̀. Ó fa táyà kan lọ́wọ́, ó sì bẹ̀rẹ̀ sí í bẹ tọmọrí, jọ̀ọ́ má bínú, ǹbá ti gbé táyà náà wá fún ẹ lánàá. Òjò tó rọ̀ yẹn ló fa sábàbí, wò n ò ní ṣe bẹ́ẹ̀ mọ́.
táyà ọ̀hún nìyí bó ti ń bẹ tọmọ rí làwọn èrò ń wò ó tí wọ́n sì ń funra pé àfàìmọ̀ kó má jẹ́ pé òun ló gba táyà ìpààrọ̀ tọmọ rí pàá tí tọmọ rí máa sọ̀rọ̀. ṣé nǹkan tó ṣe yìí dáa? mo bi ẹ́, ṣé nǹkan tó ṣe yìí dára? ò gba táyà ìpààrọ̀ mi látàná ó sì kọ̀ láti dá padà ó sì mọ̀ pé táyà kan ṣoṣo yìí ni mò ń lò fún ìpààrọ̀. gbogbo èrò ọkọ̀ ni mo dà sóòrùn lénìí nígbà tí táyà jò. ó rí i pé àforíṣu ní í ṣe ni ọ́. jọba ń gbé táyà mi. tọmọrí fìbínú gba táyà rẹ̀ gbàgà. ó gbé e sí búùtù ọkọ̀ ó pa búùtù dé gbìm. ó padà sórí ìjókòó rẹ̀ níwájú. wọ́n tún ń bá ìrìn àjò wọn lọ. tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìkànnì Adùn ìpínlẹ̀ Èkìtì náà lẹ láǹfààní láti máa gbọ́. ètò tẹ́ ń gbọ́ yìí náà ni Yorùbá Dùn Kà níbi tá a ti ń ka àwọn ìwé Yorùbá lọ́lọ́kan òjọ̀kan ìyẹn tá à ń kà lọ́wọ́ yìí ní ìwé Òdòdó Ẹ̀yẹ tí dókítà Oyèbánjí Ọlájúyìn tó kọ. ẹ lè ṣe ìkéde tàbí ìpolówó ọjà lórí ètò yìí ẹ sì lè gbé e lágbètán bóyá ẹ jẹ́ ilé-ìwé tó ń ta ilé-ìwé tàbí ẹni tó jẹ́ ẹni tó ń ta ìwé. ẹ lè ṣe agbátẹrù ètò yìí àwọn ìwé tá a máa kà lóríṣiríṣi yóò máa ṣàǹfààní fún gbogbo wa lórí ètò yìí. a kí yín pé ẹ kú etí ìgbọ́. inú àwọn èrò dùn bó ti rí táyà ìpààrọ̀ rẹ̀ gbà yìí lọ́gán ni àwọn méjì kan bẹ̀rẹ̀ sí í tàkúrọ̀sọ. abóòrí nǹkan àwọn èèyàn lásán mà ti bèèyàn rere jẹ́ o. wọ́n ti fẹ́ máa sọ tọmọrí lẹ́nu lẹ́ẹ̀kan yẹn ṣá. abóòrí bí ọmọbìnrin yẹn ṣe fi àbùkù kàn láìmọ̀ pé ó ní táyà ìpààrọ̀. ohun tó yẹ àwọn dírẹ́fà nìyẹn o. ìgbà tó ti di àṣà wọn láti máa parọ́ tọkọ̀ wọn bá yọnu. kọ́kọ̀ máì tí ì yọnu ni wọ́n lè ní orogún ìyá wọn ló ń ṣe wọ́n. wọ́n lè ní lágbájá ni ò ṣayéere wọ́n lè ní tàmẹ̀dùn ló jẹ̀bi ọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ń kọ́ ara wọn ni wọ́n ń ṣe bí ọkọ̀ tó bá ṣiṣẹ́ ló máa ń pawó wálé. ẹni tó gbin 100 èbò tó lóun gbin igba tó bá jẹ 100 iṣu tán á tún jẹ 100 irọ́ pẹ̀lú ẹ̀. ọ̀rọ̀ ló sọ ò parọ́. ṣùgbọ́n kinní kan ni mo fẹ́ kó o mọ̀ o kì í ṣe gbogbo àwọn dírẹ́bà ní alágàn náà. ṣé kò kúkú ní burúburú kó má kú ẹnìkan ẹni tí yóò kù la ò kàn mọ̀. bá a ti rí alágànná awakọ̀ bẹ́ẹ̀ náà la rí olórí pípé o. nínú àwọn olórí pípé wọ̀nyí ọ̀kan ni dírẹ́fà ọkọ̀ yìí. ó nàwọ́ sí tọmọrí bí tọmọrí ti gbọ́ tí wọ́n pè ní olórí pípé bẹ́ẹ̀ ni orí rẹ̀ náà pé wálé. ó kọ́kọ́ forin sẹ́nu ó bẹ̀rẹ̀ sí í kọrin báyìí bí ológùró. nígbà tí orin náà wọ̀ lára ó fa kásẹ̀ẹ̀tì sí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì inú ọkọ̀ rẹ̀. orin sì bẹ̀rẹ̀ sí í fẹ́ jáde. ọ̀kan nínú àwọn orin náà lọ báyìí. bí orin yìí ti ń lọ ni Déròjú ń jó lórí ìjókòó tó sì ń fi ẹ̀gbẹ́ rẹ̀ gún Mọ́rẹ́nikejì lẹ́ẹ̀kọ̀ọ̀kan. orí yìí ni wọ́n ń gbọ́
tí wọ́n fi dé ìlú kan tí à ń pè ní Yẹtú. ọmọ pupa o. Yẹtú ni ìlú tó kángun sí Kúyèrè, ibẹ̀ ni Mọ́rẹ́níkejì tó ń lọ. máa wá fowó ọkọ̀ ránṣẹ́. ìlú yìí ni wọ́n ti bí Mọ́rẹ́níkejì. ìlú náà ò fi bẹ́ẹ̀ tóbi, ṣùgbọ́n ó ní àwọn nǹkan ìgbàlódé. ó ní kàngádẹ̀rọ, títì ọlọ́dà, iná mọ̀nàmọ́ná, ilé ìfìwéránṣẹ́ àti àgọ́ ọlọ́pàá. pẹ̀lú gbogbo nǹkan ìgbàlódé wọ̀nyí ṣá, kò ní ọba aládé. baálẹ̀ ni olórí wọn. ibi tí a ti ṣẹnu ń dédé síbi lórí ìwé tá à ń kà lónìí nìyí. òdòdó ẹ̀yẹ ni ìwé náà láti ọwọ́ dókítà Oyèbánjí Ọlájòyè. ẹ má gbàgbé ibi tá a bá dé. wọ́n dé Yẹtú. Yẹtú yìí ní ìlú tó kángun sí Kúyèrè, ibẹ̀ ní ìlú Mọ́rẹ́níkejì. lórí Facebook, Ọlámilérè Elijah, I like this story. Thank you very much, we appreciate you. Tope Ademoye ló kọ tọ̀dọ̀ tèmi, abẹ́fẹ́ òkínni mi ọmọ abẹ́ni ńlá jọkọ̀, ọmọ abísígbó tó bí ara rẹ̀ sójú ọ̀nà, ọmọ abísínú ògbòrò tó bí ara rẹ̀ sínú ògbòrò, ọmọ apoko ẹṣin tí ìwádọ́mọ olóko ọba ṣòǹbẹ̀ bí ọjọ́ kàtàrí ọmọ màmá ẹ̀. á pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò Yorùbá dùn ún kà. Yorùbá ó dùn ún kà. ẹ̀jẹ̀ á máa tẹ̀síwájú. òdòdó ẹ̀yẹ nìwé náà. yọ̀dà kò ní dànù. ire o. ó dé sásìkò akínmọ̀ọ́rìn ẹ̀gbọ́n bó ti ń sẹ́ tó jalejako bí idán bí idán.